jàmá mùsùlùmí ọ̀rọ̀ àwọn sàhábà la fẹ́ bára wa sọ, pàtàkì tó yẹ ká ní fún wọn, ìbọ̀wọ̀ tó yẹ ká ní fún wọn àti rírì wọn tó yẹ ká mọ̀. Gbogbo ẹni tí kódà bí òkè tó bá dá làákàyè ní ó yẹ kó mọ̀ pé ọ̀rọ̀ àwọn sàhábà kò ní láti jẹ́ ọ̀rọ̀ bí àwọn mẹ́mbà Islam yòókù bí mìíràn ṣe jẹ́ nínú Islam. Ẹ̀sì pé mẹ́mbà kan ní wá tá a bá yọ fókí kúrò níbẹ̀ kò túnrun kankan, kò ṣe nǹkan kan lára ẹ̀sìn. Ọmọlúwàbí àwọn sàhábà ó ti lọ papọ̀ mọ́ credibility al-Qur'an, ó ti lọ papọ̀ mọ́ báwo ni Islam ṣe jẹ́ ní òtó gẹ́gẹ́ bí ẹ̀sìn. Ní tẹ́ bá rí tí gbogbo àwọn àfáà Islam lápapọ̀ tí wọ́n jókòó ti súnà nábì tí wọ́n bá ń ṣúgbà ọmọlúwàbí àwọn sàhábì kìí ṣe nítorí pé wọ́n fámìlì mọ́ wọn. Àwọn sàhábì ò dá wa mọ̀, àwa náà dá wọn mọ̀, àárí wọn sójú rí. Àmọ́ nítorí wípé ọmọlúwàbí wọn ní ó ṣe pẹ̀lú al-Qur'an, tọmọlúwàbí wọn bá jábọ́ al-Qur'an yóò jábọ́, tọ́ra àwọn ni wọ́n gbà wá. Accusations lọ́tún lósì nípa ọmọlúwàbí àwọn sàhábà, táwọn kan ní àwọn wọn ṣekú pa nábì, táwọn kan ní wọ́n lé ànábì ní wọ́n fẹ́ fún májèlé àbí whatever, wọ́n ṣàbòsí ànábì, wọ́n sọ̀rọ̀ ànábì bá mi lẹ́yìn ikú ànábì, wọ́n ń wò kú ànábì ìran òye ni wọ́n lọ jà sí yòròyòrò ayé. Tó bá ṣe bẹ́ẹ̀ ni wọ́n rí tòótọ́, problem táwa mùsùlùmí ní kì í ṣe díẹ̀, a ní major problem. Tọ́ra àwọn tó bá lè dẹ́rù nǹkan bá yẹn wò kò kéré nínú ẹ̀ṣẹ̀ tí wọ́n lè ṣe kí wọ́n hun súrà kan sínú Qur'an. Ẹni tó lè sọ̀rọ̀ ànábì bá mi àsọtẹ́lẹ̀ ànábì tó yí padà, à ń nú àsọtẹ́lẹ̀ ànábì náà al-Qur'an wa. So kò ní ní wọ́n lá láti yí Qur'an padà, kò ní ní wọ́n lá láti fi tí ò sí ń bẹ̀ sí, kò ní ní wọ́n lá láti yọ nǹkan tó wà ń bẹ̀ kúrò ń bẹ̀. Ìnlara ò fi ta gbogbo ẹni bá mọ nóòrò nígbà tó bá rí ọmọlúwàbí àwọn sàhábà tí ń bá ń yílẹ̀. Wọ́n ní wọ̀nyí lè bú àgbà, èébú kékeré bó ṣe kéré tóun ó ti tó láti fi gbé ọmọlúwàbí àwọn sàhábà yílẹ̀. Islam wà là ń gbé yílẹ̀ lódìndí ní a fi ní láti kìlọ̀ fúnra wa. Olúwa ti ṣe ní tó yẹ kó ṣe fún wa o. Ó sọ̀rọ̀ ọ̀rọ̀ yanjú, ó sọ̀rọ̀ ọ̀rọ̀ yanjú, ó dẹ̀ sílì ìwé tó gbélé wa lọ́wọ́ ìyẹn al-Qur'an. Ànábì jíṣẹ́ iṣẹ́ yanjú, ó ní taraktukum ala al-mahajjatil bayda, ọ̀nà tó clear ni mo fi yín sí, ìyìn fi yín sínú òkùnkùn. Gbogbo kéwú ìwádìí ló kọ ìwádìí àti gbogbo táwọn èèyàn bá ń pè é tí wọ́n bá fi fẹ́ gbé wa kúrò níbi tó clear lọ síbi tó ṣókùnkùn, tó o bá listing sí you are on your own. O lọ́lọ́run láti blame, tọ́rọ Ọlọ́run ní wa yuhadhdhirukumullahu nafsahu. Ọlọ́run ní mo kìlọ̀ ara mi fún yín o, mo kìlọ̀ ara mi fún yín, mo kìlọ̀ ara mi fún yín. Ìyà rẹ̀ tóbi, ìbáwí rẹ̀ lágbára. Nínú ṣubú téèyàn gbọdọ̀ ṣubú láyé gẹ́gẹ́ bí mùsùlùmí, òun ni kó ṣubú látara àwọn ẹni rẹ̀, kó ṣubú látara àwọn awliya Allah, kó orin Ọlọ́run ọba fín látara àwọn tó fẹ́ràn. Kódà Ọlọ́run yára yá fi ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ ju kó ṣe àwọn ẹni rẹ̀ lọ. Olúwa yára yá fi ẹ̀ṣẹ̀ tẹ́rú bá fi ṣe lọ́hùn fún rẹ̀ ń pé ọmọ àmọ́ tó bá kọlu àwọn tọ́lọ́run nífẹ̀ẹ́, àwọn tó láṣẹ pamọ́ àtàṣe sílẹ̀ níwájú Ọlọ́run nínú ẹni tó fojú di, kódà ẹni tí ń bẹ láyé nínú ọkùnrin nínú obìnrin, nínú àwọn tó gbúrò wọn pẹ̀lú dáadáa pé wọ́n gbìyànjú, tọ́lọ́run náà túró yin wọn, tọ́lọ́run kì wọ́n ní 9 mẹ́wàá. Tó bá wẹ́ni tó lè larí mọ́tò bá rí tó bá tayọ àwọn ilé yẹn, orí ibú tíyẹn ṣe kìí ṣe díẹ̀ o. Orí ibú tíyẹn tí wọ́n máa fi jíṣẹ́ fọ́mọ àtàrọmọdọ́mọ ńlọlú ẹ̀ṣẹ̀ ọlọ́njọ́ mọ́jà bá wọn ṣerú orí ibú náà. Àkíyèsí fún gbogbo ẹni tí ọmọ tí ò ní wọn sọ fóun náà la ní ká pè ọ sí o. Àbájá wa, àbárìnfín wa, àsìbá wàhálà wa. Àkíyèsí lásán ni wáàzì ni wọ́n ń pẹ̀lú ẹ̀ àti táníjí, nítorí ikú tẹ́nìkankan ọ̀bá dágbà tó lè jálùwà at any time kí la fi jábọ̀ fọlọ́run. Iṣẹ́ wa tá a mọ̀ ṣe nínú ọ̀run, nínú àwẹ̀ tá a kí, tá a gbà, hájì tá a ṣe tí ọjọ́ táwọn ẹni rẹ̀ tán yìí, àwọn iṣẹ́ tí ò pé tá a fẹ́ kó lọ bọ́lọ́run kò tún gbọdọ̀ bàjẹ́ o, kò tún gbọdọ̀ bàjẹ́ o. A tún gbọdọ̀ fi san gbèsè tó bá dijọ́ àlùkìyámà ló kọ́ ń pa à ń ṣèwádìí ní tí ó kàn wá. Tilka ummatun qad khalat, ìjọ kan ni wọ́n tó ti lọ. Olúwa ní sọ bẹ́ẹ̀ ní al-Qur'an, laha ma kasabat, rere tán bá ṣe àwọn náà lẹ̀san, aburú tán bá ṣe náà wọ́n ní bí èmi ń pé kí ló dé tí sàbí báyìí ṣe báyìí, èmi kọ́ ní ìjẹ́jọ́ rẹ̀. Wala tusaluna amma kanu ya'malun. Àwọn iṣẹ́ tí wọ́n ṣe kìí ṣẹ̀yìn lẹ́jẹ̀jọ́ rẹ̀, ìyẹn ó ṣe wá tún gbé orí ibú nínú iṣẹ́ oníṣẹ́
tiẹ̀ gẹ́gẹ́ ti bìbà nínú iṣẹ́ rẹ tó ọmọ bó ṣe ṣèṣirò rẹ̀ yíyan bá mọ minus and plus ó yẹ kí yẹn mọ fi gbẹ́sìn yẹn gbà mí pé eléyìí kàn mí eléyìí ọkàn mi ọ̀rọ̀ ẹ̀sìn tóbi ìmọ̀ ẹ̀sìn fẹ̀jú ó ti dọjà nínú kéwú ó yẹ kó ọmọ tó kàn ọ́ níbẹ̀ ọba katira níbi kankan wọn pé n tán wí bí ọkàn mi n tó kàn mí ni tí mo fẹ́ fi jábọ̀ níjọ́ àlùkìyámà tí mo fẹ́ wí fọlọ́n tí mo bá dénú sàárè òun lọ́kàn mi ìyẹn gẹ́gẹ́ ni kéwú òun ní mọ́lẹ̀ ọlọ́mọ fi wá sínú òkùnkùn olúwa sọ̀rọ̀ tó yanjú nínú al-Qur'an nípa àwọn sàhábà rẹ̀ ó ní was-sabiquna al-awwaluna mina al-muhajirina wal-ansar nínú suratu Tawbah ó láwọn ẹni tó ti ṣáájú nínú àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n ṣe hijira tí wọ́n lé kúrò nílé bàbá wọn tí wọ́n lé kúrò tí wọ́n nínú dúkìá wọn wọ́n pa dúkìá tì wọ́n gba dúkìá wọn wọ́n gbẹ́sẹ̀ lé ẹlòmíì tọkọ́ family house àwọn ẹlòmíì wọ́n gbẹ́sẹ̀ lé ní Maka àtàwọn tó wá láti bomi yàtọ̀ sí Maka náà ẹlòmíì lùzì ìyàwó ẹlòmíì wá lùzì ọmọ rẹ̀ kódà àwọn òbí ẹlòmíì gbé iṣẹ́ pé àwọn nǹkan tán sacrifice ní fún Ànábì sallallahu alayhi wa sallam àwọn nǹkan tí wọ́n go through nítorí kí Islam ó lè di ẹ̀sìn kán lè rẹ́sìn ṣe tí wọ́n ní Ànábì ò ní tó promise wọn ní material benefit tán fọkàn sí owó ò ní bẹ lọ́wọ́ Ànábì ìjọ náà àwọn kan tí ẹ fẹ́ gba Islam nínú qabailul Arab tá Ànábì ṣe àrùdù Islam sí wọn pé ẹ gba Islam wọ́n ní kí ni ó jẹ́ advantage ìyà wọn kí ni ó jẹ́ benefit àwọn táwọn bá gbà èrè àwọn dà sọ benefit táwọn fẹ́ mú nítorí àwọn lose relationship àwọn pẹ̀lú Quraysh àwọn lose nǹkan tó pọ̀ economic wise àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tí mọ̀ táwọn lose ẹ̀mí torí ogun ó ṣẹlẹ̀ tó kí wá ní ó jèrè àwọn Ànábì ní kò sèrè kankan bẹ́ẹ̀ o tó tayọ àlìjẹ́nà o àlìjẹ́nà nìkan ni wọ́n ní sí àlìjẹ́nà yẹn nìkan ni àwọn ò ní interest àwọn tó wá dúnjọ́ náà nínú wọn Abubakar wa Umar Uthman Ali àti bẹ́ẹ̀ lọ nínú àwọn tí wọ́n kí làwọn pàdánù wọ́n sì pàdánù tọ́pọ̀ wọ́n wá ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ní wal ansar àtàwọn tó ràn wọ́n lọ́wọ́ tó receive wọn ní Maka ní Madina níjọ́ táwọn náà ń béèrè lọ́wọ́ Ànábì bíi Bay'atul Aqaba wípé tó bá wá sọ́dọ̀ wa Kùrẹ́ṣì ó dìde ogun sí wa á lùzì ẹ̀mí á lùzì ọmọ á lùzì ìyàwó tó kí ni ó jèrè wa Ànábì ní tí mo promise yẹn àlìjẹ́nà nìkan ni ó wọ́n lọ tẹ́ àwọn lọ́rùn Ọlọ́run ní àwọn tó gbàdéhùn yìí walladhina taba'uhum bi ihsan àtàwọn tí ò sínú àdéhùn méjèèjì yìí wọ́n yìí ṣe muhajiri wọ́n yìí ṣe ansor àmọ́ àwọn dé gbẹ̀yìn wọ́n gba Islam àwọn náà ṣe dáadáa Ọlọ́run ní radiyallahu anhum mo yọ́nú sí gbogbo wọn wa radu anhum tó ráwọn náà yọ́nú sí mi wa'adda lahum jannat mo sì palẹ̀ má àlìjẹ́nà tí mo fẹ́ fi wọ́n sí tajri tahtaha al-anhar Ọlọ́run ròyìn èrè tó ń fẹ́ fi san wọ́n lẹ́san èso Ọlọ́run ọba ṣàìmọ̀ ni níjọ́ tí ń sọ̀rọ̀ yìí pé àwọn sàábí ò láṣìṣe tí wọ́n ṣe lẹ́yìn ikú Ànábì ǹjẹ́ tó bá ti yọ́nú ǹjẹ́ tún máa ń bínú béèrè lọ́wọ́ rẹ̀ gbogbo wọn tó bá ṣiṣẹ́ kéwú ń pé nígbà tó bá yọ́nú tán ṣe máa bínú ṣàìmọ̀ kan ṣe níjọ́ tó yọ́nú ni ìmọ̀ Ọlọ́run ọba ṣe máa tàjà dáadáa ni pé àkọ́mọ́ pé wọ́n padà dalẹ̀ ní àkọ́mọ́ tí wọ́n padà dánwò lójú ọmọ lóhun ti yọ́nú sí wọn tó bá mọ̀ ni kò ní sọ bẹ́ẹ̀ ṣé Ọlọ́run máa ń kábàámọ̀ pé a ò bá mọ̀ tìbó ti rí wá tìbó ti rẹ́yìn ó ti rọ́tún ó ti rósì ó ti rí gbogbo tí wọ́n padà ṣe àti tí wọ́n padà ṣe wọ́n lójú ayé Ànábì àti lẹ́yìn ikú Ànábì kó tó sọ pé àní mo yọ́nú sí yín ṣé yìí tẹ́ ṣe yìí tẹ́ dúró tán yìí gbogbo tó bá wù kẹ́ ẹ túmọ̀ ṣe mo yọ́nú ìtún ní bínú mọ́ nítumọ̀ àwọn ọ̀rọ̀ tọ́lọ́run sọ bí ọ̀rọ̀ tó yanjú nínú Al-Qur'an Ọlọ́run tún sọ ń bò míì tẹ́fìmọ̀ pé kì í ṣe pọ́kàn ṣèṣì sọ ń bì kan torí ọba tí kì í ṣèṣì ni ó ní laqad radiyallahu anil mu'minina idh yubay'unaka tahta ash-shajara àní mo yọ́nú sí gbogbo àwọn olùgbàgbọ́ nígbà tí wọ́n ń bá ọ ṣàdéhùn lábẹ́ igi sulhul Hudaybiyah abẹ́ igi Hudaybiyah tí wọ́n lé ní 1400 around 1400 ní òǹkà àwọn níjọ́ náà tí wọ́n ń bá Ànábì gbàdéhùn àdéhùn ńgbà tó dìjà tó dogun tí wọ́n palẹ̀mọ́ fún ṣé ẹ rẹ́dì láti submit ẹ̀mí yín tí wọ́n sì ní nǹkan ogun lọ́wọ́ wọ́n láwọn rẹ́dì àti submit ẹ̀mí wọn Ọlọ́run ní mo yọ́nú sí gbogbo àwọn tán láwọn rẹ́dì àti submit ẹ̀mí àwọn Abubakar mbẹ́mbẹ́ Umaru mbẹ́mbẹ́ Osmanu mbẹ́mbẹ́ Ali mbẹ́mbẹ́ Ọlọ́run lóhun yọ́nú sí wọn ìwọ tí ò tí ì yọ́nú sí tọ̀ mọ́ bó ti jẹ́ wájú rẹ̀ dákun má ṣe rí ibú lára àwọn tó lóhun ti yọ́nú sí ẹ̀bẹ̀ mọ́ wá bẹ̀